ẹ̀yin èèyàn léèwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. Mo ń gbọ́ àwọn nǹkan kan tó ń lọ lórí social media, mo ní kí n dá sí ọ̀rọ̀ yẹn. Nǹkan tí ò yé mi ni pé kí ló dé táwọn ẹlòmíì láìkí wàhálà báyìí? Ẹlòmíì láìkí wàhálà o, wọ́n gbé wàhálà rù gan ni o. Ókè, ìgbà tẹ́yìn ń jáde tẹ́yìn ń sọ pé ọ̀rọ̀ Stanby tó ṣẹlẹ̀ ní Ìbàdàn, ipe kí ló dé tí wọ́n gbàgbé ń pa kéèsì yẹn, ipe báwo ni ọmọ 35 years àwọn ọmọ 35 á ṣe kú tí wọ́n wá ní wọn ò ṣẹjọ́ mọ́, wọ́n ti dẹjọ́ nù. Ẹ̀yin èèyàn lè rí pé wàhálà wà. Lálàkọ́kọ́ nígbà tí Mr. Oriyomi jáde, wọ́n ní àwọn fámílì tí àwọn ọmọ wọn kú, àwọn náà ní àwọn ò ṣẹjọ́ mọ́. Ṣé o fẹ́ ní tipátipá kí àwọn fámílì ṣẹjọ́ ni? Torí nǹkan tẹ́ ń jà fún ní ìsìn kò yé mi, nǹkan tẹ́ jáde fún tẹ́ ń sọ̀rọ̀ fún kò yé mi. Wọ́n láwọn fámílì ò ṣẹjọ́ mọ́, wọ́n ní wọ́n yọ̀ǹda, wọ́n nítorí pé àwọn kọ́ ló pa àwọn ọmọ yẹn, and it's true. Ṣé àwọn náà pa àwọn ọmọ ni? Àwọn ọmọ wá fún event nítorí pé kò sóúnjẹ nílùú, nítorí pé ìlú kan gógó, nǹkan tí wọ́n fi wá sí event nìyẹn. Wọ́n dẹ̀ dé event, èèyàn ti pọ̀ jù, wọ́n ń tira wọn. Ìwọ wá jáde ó ní kí ló dé tí wọ́n máa ní pé wọn ò ṣẹjọ́ mọ́? Kí ló dé tí wọ́n fẹ́ ṣẹjọ́? Ẹni tó kú ti kú náà, ìyẹn ní. Ẹlẹ́ẹ̀kejì, àwọn Mr. Oriyomi àti Queen Naomi wọn ò jáde láti pa àwọn ọmọ yìí, wọ́n jáde láti dùn wọ́n nínú ni. Àwọn fámílì tí wọ́n sọ̀rọ̀ pé àwọn ò ṣẹjọ́ mọ́, wọ́n mọ nǹkan tó ń sọ, orí wọn pé wọ́n mọ nǹkan tó ń sọ. Wọ́n ti mọ̀ wípé àwọn tí àwọn fẹ́ bá ṣẹjọ́ kì í ṣe pé bóyá wọ́n mọ̀ọ́mọ̀ ṣèkà. Wọ́n ní àníyàn tó dáa lórí àwọn ọmọ tó kú yìí. Wọ́n nítorí ẹ̀ ni àwọn ò fi ṣẹjọ́ mọ́. Ẹ jọ̀ọ́, ṣé èèyàn máa ń jẹ̀bi ni lórí pé èèyàn ò jàre? Because kò yé mi, àbẹ́yàn ń jàre lórí pé kò dẹ̀ jẹ̀bi la fẹ́ sọ ni. Wọ́n láwọn ò ṣẹjọ́ mọ́. Ẹ̀yin ń jáde, ẹ̀yin ní wá ìtàn máa gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní sí Ìbàdàn Stanby, ipe ó yẹ kí wọ́n máa ṣẹjọ́ yẹn ni, ipe tó bá jẹ́lú òkèèrè wọn ò ní dẹjọ́ yẹn nù, wọ́n máa fojú balẹ̀ ẹjọ́, gbogbo wọn náà máa lọ sẹ́wọ̀n. ẹjọ́ tán bá wá lọ sẹ́wọ̀n, kí wá ní kókó? Kí la fẹ́ dìmú? Kí la fẹ́ gbà tí wọ́n bá rán wọn lọ sẹ́wọ̀n? Torí àwọn nǹkan míì wà tó yẹ pé àwọn èèyàn máa ń sọ tó jẹ́ pé in fact ó máa ń run mí nínú ni. Kí la fẹ́ gbà tán bá rán wọn lọ sẹ́wọ̀n? At least àwọn tí wọ́n fẹ́ rán wọn lọ sẹ́wọ̀n náà, wọ́n á ro nǹkan tó ṣẹlẹ̀ náà kó tó di pé wọ́n á ní kán lọ sẹ́wọ̀n. Wọ́n á gbé ọ̀rọ̀ àwọn méjèèjì yẹ̀ wò, ipe ókè o, kí ló ṣẹlẹ̀ o tí àwọn fẹ́ fi rán àwọn arákùnrin àtàrábìnrin lọ sẹ́wọ̀n. Àwọn kọ́ ni wọ́n ní kán wá síbẹ̀, ó wù wọ́n ni wọ́n wá sí event. Lẹ́yìn ìyẹn, ìgbà tó tún dé event fúnra wọn ni wọ́n ń so àwọn ọmọ wọn láti lẹ́yìn gate sí òdì kejì, gate sí inú ibi tán ti ń ṣe event gan ò tí ì bẹ̀rẹ̀ nígbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀. Gbogbo ọ̀rọ̀ yìí ni gbogbo wa ti gbọ́. Kí wá ló dé tí ẹ máa ní kò yẹ kí wọ́n parí ẹjọ́, ó yẹ kán tún ẹjọ́ yẹn open nítorí pé wọn ò lè fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn yìí, ẹ̀dẹ̀ ní sùúrù, ẹ̀dẹ̀ ní bẹ̀rù Ọlọ́run. Ẹ ní sùúrù kẹ́ ẹ ní bẹ̀rù Ọlọ́run. Ṣó ti yé yín? Ẹ̀yin kọ́ lọmọ yín kú. Ẹ má máa gbé nǹkan tó ti kọjá lọ, ẹ má máa gbé jáde again. Because àwọn tó mọ ọmọ kú yẹn ṣẹ̀rẹ̀ pé ìdùnnú wọn ni láti máa gbọ́ irú àwọn gist báyìí. Ṣẹ̀rẹ̀ pé ìdùnnú wọn ni nǹkan tó yẹ pé àti close the chapter ẹ tó fẹ́ rí open ẹ̀ nítorí pé ẹ rí nǹkan sọ, ẹ rọ́rọ̀ sọ, ìtorí ẹ̀ ni. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe láyè, ẹ máa níbẹ̀rù Ọlọ́run o.
ẹ máa ní ìbẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá ń ṣe láyè, nítorí pé kò sí nǹkan téèyàn ń ṣe láyè tí ò lérè. Queen Naomi àti Alhaji Oriyomi wọn ever ro ibi ipe kí àwọn ọmọ yẹn kan kú bọ́n ṣe kú yẹn, wọn ever ro ibi rárá. Gbogbo àníyàn wọn ò ní pé kí wọ́n mú inú àwọn ọmọ yìí dùn. Ṣé ení ni Queen Naomi ti ń ṣe event ni, àbí ení ni Alhaji Oriyomi ti ń ṣe event? Kì í ṣe ení náà, ó ti pẹ́ tó ti ń ṣe event. So kí wá ló dé tó yẹ pé ẹ̀yin á máa mú àtàmọ́ mátamọ̀ àwọn nǹkan tí ò yẹ kẹ́ sọ lẹ́ẹ̀ máa sọ lórí social media, kán rí open case. So àwọn adájọ́ yẹn ẹ̀ ń sọ fún wọn pé wọn ò mọ iṣẹ́ wọn nìyẹn o. Ẹ ń sọ fún àwọn adájọ́ tó ń dájọ́ pé kán máa lọlé àwọn dismiss case. Ẹ ń sọ pé wọn ò mọṣẹ́ wọn ṣe nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé ilé ayé yẹ̀ rí kó lágbára. Oríṣiríṣi tiẹ̀ láwa ti wà ń gbọ́ lórí social media yìí. Ó ti pọ̀ jù, kì í ṣe nǹkan kékeré là ń gbọ́ lórí social media yìí. Àtúgbọ́ ẹ tún kúrò lórí ti Alhaji Oriyomi, àtúgbọ́ pé ẹni wọ́n yọ kidney Mohbad ni. Ṣé àwọn tí hospital tí wọ́n gbé lọ, ṣé wọ́n confirm pé wọ́n yọ kidney Mohbad? Tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n wá yọ kidney Mohbad, ṣé gbogbo wa yìí àti ní gbọ́? Àbí àwọn tí wọ́n lọ lẹ́yìn ìgbà tí wọ́n wó òkú ẹ̀ tán gbé lọ sí hospital, ṣé wọ́n ṣe proper investigation lórí part body ẹ̀? Ẹni wọ́n fárun orí ẹ̀, ẹni wọ́n fárun abẹ́ ẹ̀. Kí ló dé bẹ́ẹ̀ náà ni gbogbo yín bú Mr. Yomi Fabiyi? Kí ni Mr. Yomi Fabiyi ṣe? Gbogbo nǹkan tí Mr. Yomi Fabiyi ń ṣe ó ní kó gbèjà family Mohbad, kán jà fún ẹ̀tọ́ èyí tó jẹ́ pé wọ́n fi pa Mohbad ní rèwerèwe. Nǹkan tí arákùnrin ń jà fún nìyẹn. Wọn ò jà nítorí ara wọn, wọ́n ń jà nítorí òkú ọ̀run ni. So kí wá ní fọ́ọ̀tì Mohbad? Kí ni fọ́ọ̀tì tí Mr. Yomi Fabiyi ní nínú ẹjọ́ yìí? Torí kò yé mi ò mọ fọ́ọ̀tì tí Mr. Yomi Fabiyi ní o, tó jẹ́ pé every time lẹ́ máa bú arákùnrin. Kí ló ṣe fún yín? Kì í ṣàrẹ̀ ló ń jà fún náà. Ẹ jẹ́ ká ṣe sùúrù lórí àwọn ọ̀rọ̀ yìí o. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ dẹ̀ jẹ́ ká mọ̀ wípé kò sí nǹkan téèyàn ṣe láyé yìí tí ò lérè. Ó dẹ̀ yẹ ká máa mọ nǹkan tá a máa fẹnu wa sọ. Ó yẹ ká máa mọ nǹkan tá a máa fẹnu wa sọ, torí yìí pé wọ́n yọ kidney Mohbad kò jáde tẹ́lẹ̀ o. A ẹ̀ṣẹ̀ ń gbọ́ ni o lórí social media. Àfi k'Ọlọ́run Elédùmarè ṣàánú wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹ̀yin èèyàn lé, mo mú gbogbo ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. God bless you all.